pẹ̀lú bí ọdún iléyá ṣe ń kanlẹ̀kùn tí ayẹyẹ dọ́bà tí wọ́n máa ń ṣe lójúde ọba ìlú Ìlọrin tóun náà ti ń kanlẹ̀kùn tí ìrọ́kẹ̀kẹ̀ rẹ̀ tó ti gbòde kan. Èyí ni ohun tí ẹgbẹ́ ọlọ́jà ọjà ọba tí wọ́n ní fún aráàlú. Ẹ já gbọ́rọ̀ lẹ́nu ìyálọ́jà ọjà ọba Alhaja Mariam. Ẹ já gbọ́n tí wọ́n ní fún wa lọ́jọ́ ayẹyẹ dọ́bà nílùú Ìlọrin. Mo kí èmi ní Alhaja Mariam Moshood Ẹlẹ́fun, ìyálọ́jà ọjà ọba ìlú Ìlọrin lápapọ̀, lábẹ́ ọba wa ṣéwù Allahu Yasimuka Minan Nas láta àfùdáraka wàlátà òṣàwálà áùláwálà quwwata ìlà bìlà ìlà ilẹ̀ àsìn. Ọlọ́run ọba mi yóò jọ bá wa láyé kó tún bá wa láyè bíi tẹ̀kan òun náà. Mo wá kí gbogbo ọmọ lọ. Ipa wo gan-an lẹ́yìn ọlọ́jà máa ń kó níbi dọ́bà tí wọ́n máa ń ṣe lọ́dọọdún nílùú Ìlọrin? Ipa ìgbáradì wa ni ọ̀pọ̀ púpọ̀ nípa dọ́bà tí wọ́n máa ń kó tá a máa ń ṣe nílùú Ìlọrin lọ́dọọdún. Tinú wa máa ń dùn tá a máa ń lákòjọ gbogbo ọmọ ìlú tí ń bẹ ní all over the world. Àwọn ọlọ́jà ọba a máa ń welcome àwọn àlejò tó bá wá. Bẹ́ẹ̀ bá dé ìjọ tí tẹ bá délé ọba, mo kọ́kọ́ kí ọba àwọn ọba ìlú Ìlọrin ṣéwù Allahu Yasimuka Minan Nas. Mo kí gbogbo àwọn balógun, mo kí gbogbo àwọn mọ́gàjí, mo kí gbogbo àwọn dáúdù tí ń lè dákọ àwọn bàbá mi tán nígboro ìlú Ìlọrin, lérígun nílùú Ìlọrin, tí gbogbo àwọn balógun wà táwọn dáúdù wà. Mo kí gbogbo wọn lápapọ̀ wípé wọ́n kú múra ọdún, wọ́n kú múra dọ́bà bá tí máa ń ṣe tí máa ń dùn rìnkìsì. Àìtí àwa ọjà ọba máa ń ṣe níjọ́ dọ́bà ń tá a bá ní pẹ̀lú àwọn IDP, kódà bọ́ bá ṣe máa ń yí, kódà tó bá ṣe yọ̀lá bá ní lágbára, àjọ máa ń ṣètò pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ mẹ́mbà dọ́bà tọdún bá ń bọ̀ báyìí. Sòtìyé tó bá sì díjọ́ dọ́bà, gbogbo wa a bá ti aṣọ àǹkó tá a bá ní tá a ti nílẹ̀ tá a mọ̀ pé tó ọdún súnmọ́, a ti sọ fúnra wa pé ẹ wọ̀ wá dọ́bà o, ẹ wọ̀ wá dọ́bà o, ẹ wọ̀ wá dọ́bà, gbogbo wọ́n wà kú ìjọ náà. Gbogbo àwọn àlejò tó bá sì dé sí Ìlọrin, kódà àwọn èèyàn ní tó gbá, torí gbogbo ojúde wa tó yí ká ilé ọba, gbogbo bẹ̀ làwọn mọ́gàjí wa, àwọn dáúdù wa, gbogbo òta kọ̀ọ̀kan táwọn kálukú wa ti ń tajà láta tẹ́ǹtì sí. Kò sínú pé nìkan kan rọ́jà tàǹjọ́ náà, a máa wẹ́kọ̀mù gbogbo àwọn àlejò tó bá wà ní. Ntáwa náà bá ní lágbára, a gbé dání, a máa fi ṣe àlejò fáwọn àlejò tó bá wá láti gbogbo ibi tó ń kálukú bá ti wá. Nú kálukú ó máa dùn, a máa yọ̀, a máa jẹ, a máa mu. Àwọn IDP náà, àwọn elétò dọ́bà, wọ́n tún dáná fún wa, wọ́n fún gbogbo wa lóúnjẹ jẹ. Àwọn ará ọjà á dùn, wọ́n fa ará ọjà lọ́tọ̀, wọ́n fún gbogbo àwọn àlejò tó bá wá náà lọ́tọ̀. Inú kálukú wọ́n máa dùn, a máa yọ̀ mọ́ gbogbo àwọn àlejò tó bá wá, a máa yọ̀ mọ́ bàbá wa náà. Ètò tá a máa ń ṣe tó bá dijọ́ dọ́bà nù. Pẹ̀lú bí dọ́bà àtọ́dún ṣe súnmọ́, kí ni ìmọ̀ràn yín gbogbo àwọn ẹgbẹ́ ọlọ́jà pátá ní ilé ìjọba ń bí àti lọ́rọ̀ lápapọ̀? Ìmọ̀ràn mi fún ẹgbẹ́ ọlọ́jà lápapọ̀, kódà ìyálọ́jà wa, mo kí ní gbogbo all Nigeria bí wọ́n ṣe máa ń wálé, àwọn tí wọ́n wálé láti Amẹ́ríkà, àwọn tí wọ́n wálé láti Indonesia, àwọn tí wọ́n wálé láti ìlú èbó, tí wọ́n wálé láti London. Mo kí gbogbo wọn láti Dubai, Ọlọ́run fi sọ ẹ̀rọ sọ gbogbo wọn. Àwọn tí ò tí ì wáyé rí náà, kí wọ́n tó bá wọn ta wá lólobó, kí gbogbo wọn náà wálé ká tó pàdé sí ti dáadáa. Ọlọ́run jẹ́ kó sojú ẹ̀mí wa, à ń retí gbogbo wọn o. Bí wọ́n ṣe wálé tọ́pọ̀ léṣe, kí wọ́n tó wálé lọ́dún nínú, wọ́n wá fojú rí ti ń ṣẹlẹ̀ nílùú bàbá wọn ní ti dáadáa lọ́dọọdún.